Alhaji King Wasiu Ayinde fúnra ara wọn kọ̀wé ò sí ẹbí Fùsẹ̀gbówà ẹbí wọn níjẹ̀bú Òde wípé àwọn nífẹ̀ẹ́ láti kópa nínú àtijọba Àwùjalẹ̀ tuntun o. Gbọ́láhàn ọba ní ẹ máa jọba ẹ ti jẹ́ o tí àkọsẹ̀jáyé yín ó bá ní ẹ máa jẹ ọba ẹ ti jẹ ọba fújì o ẹ lè jẹ ọba fújì ẹ tún máa wá du ọba Ìjẹ̀bú. ṣé bó lórin Alhaji Wasiu Ayinde àbí ṣé wọ́n á tún bìlọ́ǹgì sí ìdílé ọba ni àbí báwo ni gbogbo eléyìí. ṣùgbọ́n àwọn kan wá jáde bí olè, àwọn èèyàn kan wá jáde bí ọlọ́ṣà, wọ́n jáde bí gbéwìrì, bí àwọn alọ́nilọ́wọ́gbà pé tọwọ́ ẹ̀yẹn kò mú wá gbóná tí ń ṣerú ẹ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ láìkí ẹ̀, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. Ọ̀túnba Wasiu Ayinde Adéwálé Ọlásùnkànmí Ọgbọ́láhàn Anífowóṣe ó ti jáde láti dupò Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú. Nínú lẹ́tà tó kọ èyí tó fi ránṣẹ́ sí àwọn afọbajẹ tí wọ́n wà ní ẹ̀ka ìfọbajẹ Àwùjalẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú, òun náà ni lẹ́tà ọ̀hún ti jáde sórí ayélujára o. ẹ ò bá gbàgbé Ọ̀túnba Wasiu Ayinde Ọlásùnkànmí ó ní ó ti sọ tẹ́lẹ̀ wípé ọmọ ìdílé Fìdípọ̀tẹ̀ lòun, ìyẹn nílẹ̀ Ìjẹ̀bú. Ìdílé mẹ́rin ló ń jọba nílẹ̀ Ìjẹ̀bú, nínú èyí tí a ti rí Aníkiláyà, nínú èyí tá a sì ti rí Aṣègùwà àti Gbélégùà tó fi wá kan Fìdípọ̀tẹ̀. Ìwádìí jẹ́ kó yà wípé ìdílé Fìdípọ̀tẹ̀ òun náà ló jẹ́ ìkẹta, nínú èyí tó jẹ́ ṣe pé ìdílé tó kàn báyìí òun náà ni ìdílé Fùsẹ̀gbówà. Ní àwọn tó yẹ kí wọ́n fa ọmọ oyè sílẹ̀, òun náà ni Ọ̀túnba Wasiu Ayinde Ọgbọ́láhàn Anífowóṣe tí wàá sọ wípé òun lẹ́tọ̀ọ́ láti dupò níbẹ̀, nínú èyí tí àwọn ọmọ oyè kọ̀ọ̀kan ti wá jáde tí wọ́n ti fohùn sákíngbáyàgbàyà wípé kò lẹ́tọ̀ọ́ láti dupò ńbẹ̀ nítorí pé ọmọ oyè Fìdípọ̀tẹ̀ òun náà ló pera ẹ̀, àti pé níbẹ̀ òun náà ló ti joyè, ibẹ̀ ló sì lè ti du ipò gẹ́gẹ́ bí ọmọ ìlú, gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú. Wọ́n wá sọ nínú ọ̀rọ̀ wọn wípé ohun tí K1 the ultimate kó ṣe ni pé àwọn wo ló mọ̀ nínú ẹbí ọ̀hún, àwọn wo náà sì jẹ́ bàbá ẹ̀, níbo ni orírun bàbá ẹ̀ wà. Tíwádìí sọ wípé orírun bàbá ẹ̀ gan pẹ̀lú wípé Ekiti ni wọ́n sin bàbá ẹ̀ sí, tó ní fi ṣe pé Ọ̀túnba Wasiu Ayinde Ọlásùnkànmí kì í ṣe ọmọ Ìjẹ̀bú Òde gan pàtó. Nínú ìwádìí táwọn èèyàn ṣe àti àwọn ọmọ ọba tí wọ́n takò nínú ọ̀rọ̀ rẹ̀, wọ́n ọ̀rọ̀ lẹ máa gbọ́ lénìí táwọn èèyàn sọ nípa Wasiu Ayinde, nínú èyí tí wọ́n fi fọ́nrán ẹ̀ hàn wá ó pọ̀ lọ́rọ̀ tẹ́ máa gbọ́ níbẹ̀. Ọba wa jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá, àbẹ̀ ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀, abẹ̀yìn ni o, ẹ bá wa tẹ̀ sójú ẹ̀. Ẹ já bá yín dọ̀rẹ́, kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́. Ẹ wá má gbàgbé láti tẹ subscribe button síbẹ̀, àtàgò pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́, èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. Ẹ já gbọ́n táwọn èèyàn sọ nípa K1 the ultimate àti bí ó ṣe fẹ́ dupò ní ibi tí ò ṣe sí, bí wọ́n ní ọmọ Fìdípọ̀tẹ̀ ní ibẹ̀ ló sì ti joyè. Ẹ já pé kìíní ọ̀hún tálé, ẹ já rí bó ṣe ń lọ. Gbogbo àwọn tí wọ́n ti sọ̀rọ̀ nípa ẹ̀ ni wọ́n fi hàn wá níkànnì wọn àlejò ń bọ̀. ṣebí ilé ojú ṣàgbọ́lá ni wọ́n máa ń kira wọn àbí wọ́n á nídìílé Fìdípọ̀tẹ̀ níjẹ̀bú Òde làwọn ti wá. Ìgbà wo ló tún wá di Fùsẹ̀gbówà òjijì báyìí lórí Ọlọ́run. Ipò ọba dára o, ipò ọba. Mo ṣẹ̀ṣẹ̀ gbà pé ipò ọba dára o, ipò ọba. Mo ṣàlájà jásí, ipò ọba dára o, ipò ọba. Mo ní kò yí wèmí lọ́pọ̀lọpọ̀, mo ṣì máa bẹ̀rẹ̀. Láti ipò ìwọ̀n mi lọ́pọ̀lọpọ̀ mo ṣì máa bẹ̀rẹ̀ o. Ó wá ṣe tàbí oṣẹ́ o. Má dé ní àtàtà, má dé ní àpọ́nlé, má dé ní àtàtà, má dé ní àyẹ́sí. Mo ní borí bá ìjọba lọ́ọ̀lọ́ o, mo ṣì máa bẹ̀rẹ̀ o.
wèrè tó ń jáde látòlúléeṣẹ́ Kọ́lá Olóòtú live báyìí ni wípé olúwayé fújì káàfàtà tí ó tún jẹ́ olórí ọmọ ọba akilẹ̀ fún gbogbo Ìjẹ̀bú ti fi ìdùnnú wọn hàn láti kópa nínú ìdíje àtijọba Ìjẹ̀bú gẹ́gẹ́ bí àwọn ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ń yàjó Alhaji King Wasiu Ayinde fúnra ara wọn kọ̀wé ò sí ẹbí Fùsẹ̀gbówà ẹbí wọn níjẹ̀bú Òde wípé àwọn nífẹ̀ẹ́ láti kópa nínú àtijọba Àwùjalẹ̀ tuntun o wípé inú àwọn yóò sì dùn tí wọ́n bá lè ka àwọn yẹ fúnpọ̀ náà. Alhaji King Wasiu Ayinde tó jẹ́ ògbóǹtarìgì nínú onífújì Nàìjíríà tá a bá sì ní ká fojú sunukun wo láti gbà títí ń lo dáwọ́là rẹ̀ bọ̀ níjọ́ wọn ti bí yẹn ní ọdún 1953 gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ti fi hàn wá ọ̀pọ̀lọpọ̀ mẹ́rìírí oyè ló ti jẹ káàkiri àgbáláyé ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ló ti ṣe káàkiri ọ̀pọ̀lọpọ̀ lù ló ti lù ọ̀pọ̀lọpọ̀ àwọn lókọlókọ àti èèkàn ló ti lájọṣepọ̀ pẹ̀lú bí bá ṣe ń tẹ̀ síwájú àjẹmọ́ gbọ́ ẹ kú kalẹ̀. gbọ́láhùn ọba ní ẹ máa jọba ẹ ti jẹ́ o tí àkọsẹ̀jáyé yín tó bá ní ẹ máa jẹ ọba ẹ ti jẹ ọba fújì o lẹ́yìn àwọn Yorùbá ní èèyàn kì í jẹ méjì lábà ẹ lè jẹ ọba fújì ẹ tún máa wá ju ọba Ìjẹ̀bú ìyẹn ti Àwùjalẹ̀ torí pé kí ni ẹ̀yin náà lè sọ ẹni wọ́n fi èèyàn wọ́n fi jẹ lèmọ́mù ẹ lè jẹ o torí wọ́n ti jẹ́ kó yé yín pé ẹ lè jẹ Àwùjalẹ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dẹ̀ sọ fún yín wọ́n ní kẹ́ mú ọkọ̀ kúrò ń bẹ̀ ìdí tẹ́ ṣe bínú ní airport ní ọjọ́ náà nìyẹn tí ẹ ṣe fẹ́ mú plane dúró títorí pé kí ni ọ̀rọ̀ yìí ò bá yín ní ara mu àwọn ará Ìjẹ̀bú dẹ̀ ń bẹ̀rù wọ́n ṣèké wọn ò fẹ́ sọ fún yín pé àwọn ò fẹ́ yín ní ọba olórí ọmọọba èyí tẹ́ jẹ by default wọ́n ní kẹ́ mú yẹn kẹ́ mú dání ẹ wá kọ lẹ́tà ẹ wá kọ sí wọn nínú ìdílé mẹ́rin tó ń jọba wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú bẹ̀ wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú bẹ̀ àwọn ẹ̀gbọ́n tèmi àwọn ọkú mi wọ́n dẹ̀ pánítọ̀ fún mi àwọn tẹ́jọ ṣe kékeré ní òkè súnà wọ́n ní tí ìyá Wàsíù àti bàbá Wàsíù bá ti jà ọ̀dọ̀ wọn ní igbó ṣeré ìyá Wàsíù máa ń wà ìyá Wàsíù tó bẹ̀rẹ̀ sí ń taṣọ tó wọ́n nígbà tí ìyá Wàsíù bẹ̀rẹ̀ òwú aṣọ ní àwọn àti bàbá Wàsíù wọ́n padà tó fi di pé bàbá Wàsíù tẹ̀lé wọn lọ sí ìlú Péjú Èkìtì ìlú Péjú Èkìtì yẹn òun ni wọ́n sin bàbá Wàsíù sí so àwọn ará Ìjẹ̀bú ní kẹtọ́ka sí olórí bàbá yín ní Ìjẹ̀bú àbí kẹ́ lọ mú èèyàn mẹ́fà tí ó tọmọ yín wá àbí tí ẹ tọmọ nínú Ìjẹ̀bú Òde àbí nínú Ìjẹ̀bú in general ẹ má dá wàhálà lẹ̀ o ẹ má dá wàhálà lẹ̀ torí gbogbo ibi tó bá wà peaceful ibẹ̀lẹ̀ ti máa ń dá wàhálà lẹ̀. ní a kì í fi èèyàn jẹ lèmọ́mù kó tún máa dupò sẹ́ríkì àbí ṣé bó lórin Alhaji Wasiu Ayinde àbí ṣé wọ́n tún bìlọ́ǹgì sí ìdílé ọba ni àbí báwo ni gbogbo eléyìí ṣé ìdílé ọba ni Alhaji Wasiu Ayinde tún ti wá ni torí gbogbo eléyìí ò tiẹ̀ wá fẹ́ yé wa mọ́ o àbí ṣebí ilé Ojúṣàgbọ́lá ni wọ́n máa ń kira wọn àbí wọ́n á nídìílé Fìdípọ̀tẹ̀ níjẹ̀bú Òde làwọn ti wá ìgbà wo ló tún wá di Fùsẹ̀ǹgbùwà òjijì báyìí lórí Ọlọ́run nínú lẹ́tà yìí a máa tún rí ká pé agboolé Fùsẹ̀ǹgbùwà làwọn máa tún ti ṣẹlẹ̀ àwọn tó bá ti tán mọ́ gbogbo àwọn olóṣèlú báyìí àràkàrà ló máa ń wà lọ́wọ́ wọn oríṣiríṣi ni wọ́n máa ń ṣe àbí tágbára bá ṣáà ti gbà lọ́wọ́ àwọn èèyàn wọ́n ṣáà fẹ́ lò nílòkulò ṣé Alhaji Wasiu Ayinde tún fẹ́ di ọba ní báyìí sí àbí àwọn náà tún fẹ́ di ọba báyìí àbí kò sí tí ò ṣeé ṣe àbí tó bá ti wà eligible èyí tó kàn wá ń dúró tó ń ya èmi lẹ́nu nínú ọ̀rọ̀ yìí ni pé ìgbà wọn ló tún bìlọ́ǹgì sí ìdílé ọba kò yé mi àbí ọ̀rọ̀ yìí ò tiẹ̀ wá yé wa mọ́
ẹ là á yé wa gbogbo ẹ̀yin tó bá yé o àbí àṣẹ̀ṣẹ̀ jáde akàn lọ̀rọ̀ yìí ẹ jẹ́ wo ibi tó máa já sí. Aláàjì Wàsíù Àyìndé bí wọ́n dẹ̀ kúkú ti gbọ́kàn lówó ìgbẹ́ ntówó bá ṣe tì ilẹ̀ ló máa gbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ní gbogbo ìgbàgbọ́ tẹ ní nílùú Nàìjíríà náà nìyẹn kò sí ntówó ò lè ṣe àbí wọ́n á ti fi owó ṣọ́ọ̀kì gbogbo tó yẹ kó ibi tó yẹ kó ṣọ́ọ̀kì àbí bóyá dẹ̀ tún wọ pé connection wà àwọn mọ àwọn olóṣèlú dáadáa àbí àwọn mọ gbogbo ẹgbẹ́ APC dáadáa gbogbo àwọn tó jẹ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún àbí èèyàn tàwọn ló ń ṣe gbogbo àwọn tó jẹ́ senators àwọn house of representatives house of assembly àwọn èèyàn àwọn ni àwọn mọ èèyàn ó dẹ̀ kúkú lè jẹ́ pé bí a president Tinubu náà tí wọ́n mọ̀ lọ́ fẹ́ lu agbára yìí pé káwọn lò ó lọ káwọn dàbí ọgbọ́n káwọn náà jọba àbí wọ́n kú ti sọ lọ́jọ́ ọjọ́ sí pé ìyà ò lè jà wọ́n ibi táṣíwájú bá wà àbí ìyà ò lè jà wọ́n kò tí ẹ̀ wá yé wa mọ́ o àbí olórin la mọ Aláàjì Wàsíù Àyìndé sí àbí wọ́n ní wọn lè fi yan jẹ́ pé ó lè mọ́mù kó tún máa du sẹ́ríkì àwọn náà lọ kúkú kọ́ lórin àbí èwo tún wà lọ bá tẹ́ ẹ fẹ́ jẹ báyìí ó ga o ẹ jẹ́ ká máa wo ibi tọ́rọ̀ yìí máa já sí àbí ọlọ́run fẹ́ jẹ Àwùjalẹ̀ àbí olórí ọmọ ọba níjẹ̀bú òde ni wọ́n so bí wọ́n fẹ́ transform sí Àwùjalẹ̀ ẹ jẹ́ wò ó àbí àwa àkókò ní kọ́ máa jẹ́ àlè ní wọ́n lè jẹ́ àlè ní wọ́n lè jẹ́ eléyìí òkúkú ń ṣe ipò òṣèlú débi pé àwọn kan máa jáde wọ́n máa campaign fún wọn àbí àwọn afọbajẹ wà ń bẹ àwọn tó ń fìyàn jọba ẹ jẹ́ wò ó èyí tó kàn yà mí lẹ́nu ni pé ìgbà wo náà di Fùsẹ̀ǹgbùwà family lójijì ìyẹn ló yẹ mí lẹ́nu strategy àwọn olóṣèlú lélẹ́yìí ṣé mo pé àwọn olóṣèlú kò sáré àtọ́rọ̀ lè dà tán bá bíyàn ní Kwara State nsìn tó bá fẹ́ dupò gómìnà nílùú Èkó pápá náà máa arrange fún ní family house ẹ̀ bí i Lagos Island ni o bóyá Ṣòdì ni o bóyá ọmọ Àwórì ni o wọ́n á sáré transform ẹ̀ pápá tán bá dẹ̀ bíyàn ní Ọ̀ṣun State ní Ràgìdì tó bá ní ìdílé Èkó ló ti bí òun pápá náà máa perfect gbogbo ẹ̀ pápá olórí ẹbí wa ilé family house wa lélẹ̀ wọ́n mọ bá ṣe máa ṣe strategy náà ni bàbá tó fẹ́ lò fún ipò ọba yìí báyìí àbí kí la ti wá fẹ́ ṣe sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jẹ́ máa wòran ẹ jẹ́ wo bí tọ́rọ̀ yìí á já sí àbí bí ní kankan sọ lórí ọ̀rọ̀ yìí. káyà sáré sọ díẹ̀ nípa lẹ́tà tí K1 The Ultimate kọ fún àwọn ẹbí Fíṣẹ̀gúnwà yìí ohun tó kọ́ bẹ̀ náà ni pé ẹni Ọ̀túnba Wàsíù Àyìndé Adéwálé Ọlásùnkànmí Ọmọgbọ́láhàn Anífowóṣe níbi àsìkò yìí sọ fún ẹbí afọbajẹ èyí tó wà fún Fíṣẹ̀gúnwà wípé mo fẹ́ du oyè gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú a bí mi ní ọdún 1957 ìyẹn ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1957 ó ní ojúlówó ọmọ Fíṣẹ̀gúnwà ni mí àti pẹ̀lú pé mo lẹ́tọ̀ọ́ láti du ipò gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú ó ní ìdílé tí mo ti wá òun náà ní ìdílé Jábíàrà ó ní ó ti lé ní 50 ọdún tí mo ti ń kọrin gbé ìlú Ìjẹ̀bú ga ó ní mo sì fi tọkàntọkàn sí ìlú Ìjẹ̀bú tí mo sì fi tọkàntọkàn fi orin mi gbé ìlú Ìjẹ̀bú sókè ó ní mo di máyégún ilẹ̀ Yorùbá ní ọdún 2020 nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní mo sì jẹ́ olórí ọmọọba ní 2022 ó ní mo sì tún jẹ́ Ọ̀túnba Fìdípòtẹ̀ of Akilẹ̀ tìjẹ̀bú ní ọdún 2023 èyí tí ọba Àwùjalẹ̀ ọba Síkírù Adétọ̀nà fi mí jẹ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ló ti sọ pé òun kó àwọn patókọ̀ láti gbé ìlú Ìjẹ̀bú gòkè àgbà wà ní àkókò tó láti jẹ ọba ní ilẹ̀ Ìjẹ̀bú gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú ẹ wo ẹja máa bẹ́tò òun bọ̀ ẹja bọ̀ ní táwọn ènìyàn sọ nínú ọ̀rọ̀. So I am Adetokunbo Adebowale Adebambo, and I'm the son of Adewale Adeton Adebambo, who was the son of Prince Nasiru Ali Aderibigbe Adebambo, who was the son of the late Awujale Adesimbo Tunwashe of the Fushebuwa ruling house in Ijebu. So I am the great-grandson of the late Awujale Adesimbo Tunwashe, and I greet all my fathers, my mothers, my brothers and my sisters, my nieces and my nephews with the Fushebuwa ruling house.
I'd also like to very respectfully greet the other ruling houses, being Ijebu, Fidipote and Anikinaya. I greet you all responsibly. The reasons for this video really are pretty simple. One, to avoid being blamed by history for not speaking when I could have, when it was necessary and when it was expedient to do so. I don't think I'm going to get a second chance to make this presentation. And two, to sound a note of warning to the pretenders who might want to take advantage of what they think is a vulnerable situation thrown up by the extended passage of time spent on the throne by our late King Awujale Sikiru Kayode Adetono. A period during which a lot of our elders who had access to accurate records of the process of selecting a new Awujale have passed on. Over the last few months, there have been quite a lot of spurious claims by individuals, to the throne, and most of them, if not all of them, can only be described as Awon Asawo, who have seen what they think is a vulnerability in the selection process and have decided to make use of alternative means of, connections to the corridors of power, material influence on who the people they think are the kingmakers to get onto the throne. If anyone desires to lay claim to the throne of the Awujale, then that individual must establish his bloodline and his lineage, just like I did. One that is unbroken and verifiable all the way back to the late Awujale Adesunbo Tunwase Aboki. If you cannot do that, then please just exit the room. You really have no business being here. And if I may, just show you this picture right here. This is a picture of Captain Bauer and his wife. This is the late Awujale Adesunbo Tunwase, and this is Balogun Koko right here. This picture dates back to 1884, August 5th, I think. And if you cannot present a clear path of your connection to our late King Awujale Adesunbo Tunwase, then you truly have no business being in the lineup of people presenting themselves, as being eligible for the throne. And just like I have discussed with my first cousin, who is also great grandson of the late Adesunbo Tunwase, you must be aware of the demands and the responsibilities of our traditions, our rights, and our customs, so that there's no repeat of the debacle that unfolded after the transition of our late Awujale Sikiru Kayode Adetono. These traditions, these rights, and these customs are simply too important to be discarded, to be overlooked, or to be set aside by any king. Once you do become the Awujale, if you do become the Awujale, then you live like a king, you die like a king, and you're buried like a king. Once again, I greet all the Fushebua ruling house. I pray that you will be guided in selecting and presenting our next Awujale of Ijebu land. I also again greet every member of all the other ruling houses, the Ijebu, the Fidipote and the Anikinaya, because we all have a stake in what is going on. What goes around comes around, and sooner or later it will be the turn of another ruling house to present another Awujale, and this process cannot, should not, and will not be monetized or politicized. May God bless us all. Ẹ̀yin ọmọ arójòjòyè adélé tejiteji, mo kí wẹ́n o. Ẹ káalẹ́ o, ẹ káàsán, ẹ káàárọ̀ ní ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn sí mo ṣe fídíò kan lórí gbogbo ọ̀rọ̀ gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìjẹ̀bú lórí afẹ́fi Awùjalẹ̀ ní ìsórí ìtẹ́. Láti ọ̀sẹ̀ tó kọjá yẹn ni àwọn èèyàn tí ń pè mí tán tí ń béèrè pé eléyìí tí mo ṣe ní òyìnbó yẹn pé ó dáa o, ṣùgbọ́n ṣé mi ò lè ṣe kan ní èdè abínibí tiwa ni. Mo dẹ̀ wò pé okay, ọ̀rọ̀ tó ń sọ mi ò gbọ́dọ̀ gbé jù tòrò mọ́gbọ́n wa, kò kí n ṣe gbogbo wa náà la nífẹ̀ẹ́ sí èdè Gẹ̀ẹ́sì. Torí ẹ̀ ni mo sọ pé okay, màá gbìyànjú láti túmọ̀ gbogbo nǹkan tí mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá. Màá gbìyànjú láti tún sọ.
orúkọ tèmi ní Adétòkunbọ̀ Adébọ̀wálé Adébámbọ̀, ọmọ Prince Adéwálé Adéìtàn Adébámbọ̀ tó jẹ́ ọmọkùnrin ìkejì fún Prince Nasiru Ali Adéríbigbé Adébámbọ̀ tó jẹ́ ọmọkùnrin fún late Awùjalẹ̀ Adésùnbọ̀ Túnàṣẹ Àbòkí. Mo dẹ̀ tún rò náà pé béèyàn bá ṣe ń júwe lé bàbá ẹ̀ ó yẹ kó lè júwe lé ìyá ẹ̀ náà, torí èèyàn ò ṣáàdẹ̀ ní bàbá kó má níyà. Orúkọ ìyá tèmi ní Cecilia Olúbùkúnọlá ní Balógun. Ó jẹ́ ọmọ fún Chief Samuel Ogunsanya Balógun, Chief S.O. Balógun ní Ijebu. Chief S.O. Balógun ní Principal Secretary fún Awùjalẹ̀ Adésànyà tó wàjà kó tó kan Awùjalẹ̀ Síkírù Káyọ̀dé Adétọ̀nà. Nínú fídíò tí mo dẹ̀ ṣe ní ọ̀sẹ̀ tó kọjá yẹn, mo sọ ìdí tí mo fi ń ṣe fídíò yẹn. Ilé Ìfúnṣẹ̀gbùwà ni èmi ti wá. Mo jẹ́ kan nú àwọn ọmọ Awùjalẹ̀ Adésìnbọ̀ Túnàṣẹ nílé Ìfúnṣẹ̀gbùwà. Ìdílé wa ló wà ní Àgùnṣẹ̀pẹ̀ nílé ńlá. Ó ti ṣe díẹ̀ tàti kúrò nílé bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n a mọ ilé. Ìjẹ̀bú Òde ló gbogbo lèmi ti lọ sí ilé ìwé mẹ́wàá. A mọ ilé. Tí mo bá padà sí ilé ní Àgùnṣẹ̀pẹ̀ ní èní tẹ́sẹ̀ pé kí n tó sọ gbólóhùn 4-5, ó dá mi lójú pé èèyàn 10 sí 20 á dìde pé eléyìí àmọ́ eléyìí ó ti júwe ara ẹ̀. Kí dẹ̀ nìdí tí a tún fi ń ṣe fídíò yìí nsìn? Òun ni pé àwọn kan dìde, bóyá wọ́n rò pé a sùn ni o, bóyá wọ́n dẹ̀ rò pé ọ̀tá wa kú ni o. A kú, a wà láàyè o, a dẹ̀ wà láàyè, a dẹ̀ máa wà láàyè ni. Júwe ara ẹ̀. Ṣé ìtẹ́yìn bá ti ń júwe ara ẹ̀ tó bá ti ń sọ pé nígbà kan wọ́n fẹ́ ìyá mi ń kó wa wá sáàfin, ìyá ọ̀rọ̀ yẹn ò dánmọ́rán. Èrú tí ń wà nú ẹ̀. Bàbá mi rèé, bàbá tiẹ̀ rèé, bàbá tiẹ̀ rèé, bàbá tiẹ̀ rèé. Júwe ara ẹ̀. Jẹ́ kí àwọn èèyàn tí wọ́n mọ̀ ẹ́ jẹ́ kí wọ́n fọwọ́ sí pé àmọ́ eléyìí, àmọ́ eléyìí, àmọ́ eléyìí, àmọ́ eléyìí. Tí bàbá wa bá kó wa lọ sí Ìjẹ̀bú ńgbà yẹn, tó bá ti dà wálẹ̀ nílé bàbá wa ní Ìsòkù ní Etímòrò, tá bá ṣeré lọ bá ṣe máa ń kóra wa kiri ńgbà yẹn, tá bá dé àwọn ibì kan, àwọn àgbààgbà yẹn á béèrè pé ọmọ lè sùwọ̀ wà. Wàá júwe ara ẹ̀. Ògo yín ẹjọ́ máa ṣe. Ṣùgbọ́n àwọn kan wá jáde bí olè, àwọn èèyàn kan wá jáde bí ọlọ́ṣà, wọ́n jáde bí gbéwìrì, bí àwọn alọ́nilọ́wọ́gbà, pé tọwọ́ ẹ̀yẹn kò mú wá. Gbóná tí ń ṣerú ẹ̀. Èmi ò lọ́ba jẹ, mi lọ́ba jẹ o. Ẹ jẹ́ kí n tún sọ, mi ò ní ọba jẹ. Àmọ́ ẹ̀rẹ̀ tí wọ́n fi ń yí Àwùjalẹ̀ ó ti tó. Ẹ̀rẹ̀ yẹn ti tó. Ẹ jẹ́ ká fi òpin sí. Àwọn èèyàn tó tọ́ sí, wọ́n mọra wọn, a dẹ̀ mọ̀ wọ́n. Mo dẹ̀ ti sọ fún ọmọ àbúrò àbá mi tó lóun fẹ́ jẹ Àwùjalẹ̀. Mo ní èmi á dúró tiẹ̀. Eléyìí tó yẹ ká sọ, Ọlọ́run bá fi sí wa lẹ́nu. Eléyìí tí ò yẹ ká sọ, Ọlọ́run bá mú kúrò. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ kíní kan dájú o. Tí wọ́n bá mú ẹ síbẹ̀, bó ṣe ń ṣe ló máa bá wọn ṣe o. Tí àsìkò náà bá dẹ̀ tó, Ọlọ́run bá ọlọ́jọ́ ìní kó jẹ́ kí ọjọ́ kó jìnnà síra wọn. Bí wọ́n ṣe ń ṣe láyé ìgbà àwọn bàbá tí wa ni wọ́n ṣe máa ṣe o. Tó bá ti mọ̀ pé kò tẹ́ lọ́rùn, tó bá ti mọ̀ pé o lè ṣe nǹkan tí ìlú fẹ́, tó bá ti mọ̀ pé o lè ṣe nǹkan tí oyè yẹn fẹ́, fi bẹ̀ sílẹ̀ fún wọn, kò kí ń ṣe dandan. Èmi ò rò pé ìdí wà fún ọ̀rọ̀ púpọ̀. Wọ́n ní tá bá sọ̀rọ̀ díẹ̀ fún ọmọlúwàbí, tó bá dénú ẹ̀ àdòdìdì. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo yín o. Orúkọ tèmi ní Adétòkunbọ̀ Adébọ̀wálé Adébámbọ̀, ọmọ bíbí inú ilé Ìfúnṣẹ̀gbùwà ní èmi. Ó tún kù kíní kan, ẹ jọ̀ọ́. Ẹ̀yin tẹ́ ń pè mí, tẹ́ ń fi ìwé ránṣẹ́ sí mi, tẹ́ ń ṣe bí àkíyèsí bí ìmọ̀ràn.
èmi ò kí ń ṣe nǹkan tí èmi ò ń ṣe ẹni tí wọ́n ń dẹ́rù bà o ẹ gbọ́ mi yé mi ò ń ṣe ẹni tí wọ́n ń dẹ́rù bà tẹ́ ẹ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ lọ bèrè mi ń ṣe ẹni tí wọ́n ń dẹ́rù bà Elédùà kó jọ kó lọ rẹ̀ ní gbogbo wa ọdún ló ń lọ sópin yìí ikú ò ní pa wá àrùn ò ní gbé wa dé ó lọ kò dé kò ní jẹ́ tiwa lágbára Jésù tí èmi ń pè mo kí yín àti lágbà àti lọ́mọdé àtọkùnrin àtobìnrin mo kí gbogbo yín o ẹ̀yin olórí ẹbí tẹ̀dẹ̀ wà ní iwájú wa tẹ̀ ń tọ́ wa sọ́nà Ọlọ́run ọba á dúró tì yín Ọlọ́run ọba á dúró tì yín á dẹ̀ gbè yín níjà mo dúpẹ́ lọ́wọ́ yín o. tó kò wá ní jù báyìí lọ táàrí lábalábí tá a wà yìí fún sáà tá a wà yìí níbi tí a ti ń gbé lẹ́tà tí K1 the ultimate ìyẹn Wàsíù Àyìndé tó kọ fún àwọn ẹbí nínú èyí tó ti fẹ́ dupò gẹ́gẹ́ bí ọmọ oyè bí wọ́n sì sọ fún un pé ọmọ ìdílé Fìtípọ̀tẹ̀ ló pera ẹ̀ àti pẹ̀lú pé kó mú orírun bàbá ẹ̀ wá kó sọ ibi tó ti tọ́ sọ́mọ oyè wá àti pẹ̀lú pé àwọn mélòó gan ló mọ̀ nínú ìdílé náà ǹjẹ́ lóòótọ́ ni K1 the ultimate wà lẹ́tọ̀ọ́ sípò tó ń jà fún yìí ṣé lóòótọ́ ló jẹ́ ọmọ ọba tó lẹ́tọ̀ọ́ láti duyè nínú ipò náà nínú fọ́nrán tá a fi hàn aláti rí pé àwọn kan ti wá dìde tí wọ́n jẹ́ ọmọ oyè ìpè ìwà tí K1 the ultimate ń wò bí ìgbà tí èèyàn bá fẹ́ fèrú gbà fún ni bí ìgbà tí èèyàn bá fẹ́ gba òun lóhun mọ́ títí ẹ̀ ní ẹ wò ó láti fi hàn wá òun o mélòó ẹ̀ àti bó bá ṣe ń jáde náà láàjẹkẹ́ máa gbọ́ bó bá ṣe ń jábọ́ bí àgbò yìí àwa ò ní jẹ́ kí tí yóò di sí o bó wá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ o ẹ̀ wá mọ́ gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ta yín lólobó tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ já fi kọ́mẹ̀ntì wa síbẹ̀ àwa náà ó sì dá padà fún yín a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ orí ni búburú kan ò ní ṣe wá kò ní ṣe yín o tọ̀ ẹ já ṣe àìtó ẹ já pín kálé ire o ire kàbìtì. ipò ọba dára o ipò ọba. mo ṣẹ̀ṣẹ̀ gbà pé ipò ọba dára o ipò ọba. mo ṣàlàjà jásí ipò ọba dára o ipò ọba. mo ní kò yí wèé mi lọ́pọ̀lọpọ̀ mo ṣì máa bẹ̀rẹ̀. láti ipò yìí wù mí lọ́pọ̀lọpọ̀ mo ṣì máa bẹ̀rẹ̀ o. ó wá ṣe tàbí oṣù o. máa dé ní àtàtà máa dé ní àpọ́nlé máa dé ní àtàtà máa dé ní àyẹ̀sí. mo ní borí bá ìjọba lọ́ọ̀lá o mo ṣì máa bẹ̀rẹ̀ o. ọmọ aláṣẹ dìde. a ti retí rẹ o. a ti retí rẹ o. ọmọ aláṣẹ dìde. ó bàbá wa sọ̀rọ̀ jí. bàbá wa sọ̀rọ̀ jí. ká lè mọ bí ayé kọrí sí. ká lè mọ bí táyé kọrí sí. bàbá wa sọ̀rọ̀ jí. ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.